sir. Who are you? I said who are you? Where am I? I'm a living thing. Mope. Sir? Ìwọ ló mú ọkùnrin wá. No, kì í ṣe pé wọn ọkùnrin ni mo mú wá sir. Àjọ ń bọ̀ ni. Àjọ ń bọ̀ ìgbà tí à ń bọ̀. Mo ní kó lọ sáré bá mi gba ìwé yẹn o. Will you stop that? Bídèmí. Sir! Sir! Bídèmí. Sir! Come over here. So, Mope mú yẹn wá bẹ́ẹ̀ nínú ilé. So you have turned yourself to another thing. Bí mo ṣe ń take care tó. Okay. Màá lé ẹlẹ́yọ̀rọ̀ náà kí n tó fàbọ̀ wá báyìí. Oya. Yes, sir. I said you should be. Get down! Down! The two of you get down! Put it down! I down! Madam da! No man, no man! Yeah! The two of you! Yeah! Madam da! Yeah! Oya, Yeah! Sorry, sir. For God's sake, I'll be writing your names, so. I'm sorry. Fast. My food is gone. Kí ló dé tẹ́ ẹ Wọ́n sọ ìbò fún yẹn náà. Èmi ni wèrè. O tiẹ̀ ní làákàyè. O ní sórí burúkú. Mi gbọ́ yìnbó nìyẹn o. Kí ni òyìnbó? My food is gone. That English is too small for me. Oh, mommy, very son. Kéré sí. O tiẹ̀ ní làákàyè ẹnu nu bí gbàrú. O filẹ̀. Ó lé mi ò gbóyin ìbò. Aṣẹ́wó mú fífẹ̀ bíi ti búlọ́ọ̀kù. Bèbí ó ń ké. Ó dàbí kí n fi fún kan. Nonsense, stupid jagala rubbish wọ̀wọ̀. Ojú ni jíjìn mi sáré ìyá aláta. Ó rí. Aya, ẹ fi sílẹ̀ o. Good morning once again, students. Good morning, sir. Mo wá láti wá ṣe introduction ara mi. My name is Mr. Gbege. You can call me GG. Okay? I'll be taking you food and nutrition. Mo fẹ́ kí ẹ mọ̀ wípé teacher tèmi ò gba àgbẹ̀rẹ̀ rárá. You don't misbehave in my class. You don't come late to my class. Gbogbo practicals tó yẹ kẹ́ ṣe pátá lẹ gbọ́dọ̀ ṣe. Ta ni class monitor yín? Hi, sir. Okay, good. So you see me after this introduction, okay? Yes, sir. Sit down. Ẹ máa divide ara yín sí group. All right? Ẹ máa wá dáwó owó tó máa fi ṣe practical. We are starting with practical. Mo ní interest in practical gan. Okay? Yes, sir. So tẹ́ bá ti divide ara yín sí group, you bring the list. Group A, B, C, and D. 4 groups. Ẹ máa wá dáwó owó tí ẹ bá dá. Lẹ máa fi dáná oúnjẹ tí bá sọ pé kẹ́sì. That is the first assignment. Is that okay? Yes, sir. Any question? No, sir. Any question? No, sir. See you. Yes, sir. All right. Excuse sir. Yes? I can't remember your name. O ní làákàyè gbégera àgọ̀ gbégera àbà. Èmi ni Gbégera àgọ̀. No, sir. I'm only trying to. Sorúkọ mi ló bàbá jẹ́. No, mi ò. Kò ṣe wípé mo fẹ́ try. Orúkọ mi ló bàjẹ́ bẹ́ẹ̀. I'm sorry, sir.
Abba Mopelola again ní staff room. Kí ló tó pé wọ́n nìkan jó ní gbogbo ògbà ẹjọ́ ẹ̀ ló máa ń wá sí staff room kí ló tún ṣẹlẹ̀ kí ló ṣe. Ó yọ lọ́wọ́ àtàwọn ọmọ ogun ẹ̀mọ́ mi ìwọ̀n nǹkan tí mo ṣe máa sọ. Ó yọ lọ́wọ́ àtàwọn. Are you alright? Sọ nǹkan tó ṣe. Oore ni mo ṣe tó fẹ́ dìbì ọmọ mi ìmọ̀ nǹkan tí mo ṣe ṣe rí ọ̀gá wọ kíláàsì wa wọ́n ní wípé orúkọ àwọn ni Mr. Gbẹ́gẹ̀ wọ́n dẹ̀ ti ní pé tàbálẹ̀ pa wọn ní Mr. Gbẹ́gẹ̀ yẹn pé ká máa pa wọn ní Mr. Jíjì ní Bídèmí ìgbà tí wọ́n ṣe tán Bídèmí wá ní kí ni orúkọ ọ̀gá tuntun wọn bí mo dẹ̀ sọ pé ọ̀gá ẹ má disturb ara yín rárá ẹ jẹ́ kí n bá yín sọ fún mo ní kí n má waste ṣàlàyé fáwọn ni o so mo wá sọ orúkọ ọ̀gá fún Bídèmí mo wá sọ fún Bídèmí pé Mr. Gbẹ́gẹ̀ ni orúkọ ọ̀gá nǹkan tí mo sọ nìyẹn orí mi ló ṣe tó dìbò. Are you alright? I'm sorry sir. Ṣé bó ṣe sọ nìyẹn? No sir. What was that? What you said? Jerry, olóòmọ má jẹ́ ká sọ̀rọ̀ dáràn orí ni mo ṣe o. Mọ́mí, orí ni mo ṣe. Jerry, mo rántí pé níbi 2 weeks ago, Bídèmí ó sọ fún mi, ó ní kó n forí gba igi bẹ́ẹ̀dì àwọn gbà tó ń wá nǹkan. Mo wá notice wípé àtìgbà yẹn báyìí tó máa ti ń bá wa sọ̀rọ̀ ní class kò kí ń gbọ̀n kankan. Tébà ti fọwọ́ gbá ìpàkọ́ ẹsẹ̀ yín báyìí síwájú báyìí kò ní gbọ́. Mo dẹ̀ mọ́wọ́ mi báyìí mo dẹ̀ fi gbá ìpàkọ́ Bídèmí síwájú báyìí pé àní Gbẹ́gẹ̀ràgọ̀ lórúkọ ọ̀gá. Gbẹ́gẹ̀ràgọ̀ I'm sorry sir. Gbẹ́gẹ̀ràgọ̀. I'm sorry sir. Why the great fact pé o bà mí ní orúkọ jẹ́ ní èmi. I'm only trying to help. Face the table. I'm sorry please. Face the table. Face. I'm sorry. Bébí ọ̀nkẹ́, ẹ dákun bó lè ń lọ. Ṣé ìwọ ni òtó wo ni àbí wọ́n yàn ni òtó wó yàn? Orí mi lórí ìdúró bẹ́ẹ̀ sì ń kọjá lọ lára mi. Ẹ dákun bó lọkàn yín wà o, tẹ́ ẹ̀ rí náà. Àmùdé èwo? Dákun kí lorúkọ tiẹ̀ ní aláró? Bọ̀dá àmùdá ni wọ́n mú ọkọ̀ tó làmú lórí gbàgà báwọn. Lẹ́yìn tó yẹ pé èmi ń pọ́nlé bọ̀dá àmùdá ìwọ wá ń pè àmùdá lásán. Dákun. Obiliki mi. O ti fẹ́ dédé ọwọ́. O ti wò mí nílé tẹ́lẹ̀ àbí. Ìwọ náà mo bẹ̀rẹ̀ lọ́wọ́ náà báyìí. Ẹni àwa lọ ọ̀nà lákò eré rẹ̀ lèmi náà ń sábọ̀. Ẹ kẹ́ kọ́ sí ìyá dúró bá. Bọ̀dá àmùdá. Ẹ dákun, ẹ̀yin ni bèbí òkè yìí ń béèrè. Bèbí òkè dà. Bèbí òkè kọ́, bèbí orin ni. Sọ́ọ̀wọ́ àmọ̀ ni. Mo bóyá kẹjú rẹ̀ fún mi. Ọmọ Bílíkì. Bílíkì nù. Bílíkì. Ó ti pẹ́ lọ mi. Lóòótọ́, ẹ̀yin ni bèbí òkè ń béèrè bọ̀dá àmùdá. Àwọn ọmọ pè ń bèbí òkè mọ́. Àìtójú ẹlẹ́sẹ̀ mẹ́sàn-án kà. Gbogbo dáadáa tẹ̀ ń ṣe yìí yọ̀ lẹ́yìn. Ṣáìdà bó sì lè tẹ̀ ń ṣe yìí. Gbogbo Bílíkì ló gbé tájà bíis. Bó ṣe ń wo Bílíkì yìí, ọ̀ràn ni o, ilẹ̀ lọ́jà gbé mọ́ o, ọlọ́jọ́ lórí o. Kí ló mú tẹ̀ ń gbọ̀n? Bí ṣe máa ń gbọ́n. Ara rẹ̀ ti wà lọ́nà ni. Tó bó ṣe ń wo Bílíkì yìí, eré tí Bílíkì lè ṣe, o ò lè ṣe o. Bílíkì máa ń rọ̀ ọmọ fáànù báyìí ni, èmi ò ti balance báyìí. Àjẹ́ ọ̀rọ̀ nu. Kí bọ́ọ̀lù sókè, ọmọ ológo gbéra tán. Ẹ̀rí ìsókè o. Gbọ́dọ̀ gbọ́dọ̀ kan, bí lè ṣe yàn bá. Bí lè ṣe yàn bá, kò sí wàhálà, àbọ̀dá àmùdá. Bọ̀dá àmùlá, yóò lẹ́yìn o, yóò lẹ́yìn o. Ọ̀rẹ́ ti yẹ, Bílíkì, wọ́n ṣe ń lè mọ̀. Sọ̀rọ̀ mi ti yẹ. Àmùdá dákun àwọn retí rẹ̀ mọ̀jọ́ pé jù. Èmi ọ̀pẹ wọ́n sọ. Ó ti wọ̀ pé èyí lásìkò. Ayé bàjọ́ mo lè ń dájọ́. Bọ̀dá àmùdá. Tí ti lọ́nú ilé. Bọ̀dá àmùdá. Nǹkan tẹ̀ ń ṣe yóò padà lẹ́yìn. Àrùn wà tọ́lọ́ mọ̀jì kẹ́ kó jẹ́ pé ibi tẹ́ ẹ gbà wálẹ̀ padà gbà lọ. Àrùn HIV ń bẹ́ ń ta o. Ìbẹ́ ń ta bọ̀dá àmùdá. Gbẹ́dẹ́ sọ́kò fò sí. Tọ́sọ̀rọ̀ bí àlọ́ ìjọba fi kóru. Ewúrẹ́ lọ́dún ìdíje. Ibi tẹ́ gbà wálẹ̀ gbà lọ. Ṣé kí n gbà bẹ́ẹ̀ lọ? Kọ̀tà kọ̀dá ní kí n gba coronavirus lọ ni. Ìbínú, mo sì ti máa ti ń fi ọ. Ọlọ́pàá ti ń lé Àjàkí. ń jowú ni. Ó ń jowú ọmọ ni. Èmi ń jowú kí ni? Ṣé kí ni tó dàbí abẹ́rẹ́ òwú yìí? Lèmi ń jowú. Ọlọ́mọdé ń dáràn. Kò sí wàhálà. Ṣé ń jọ tán? So tó bá fẹ́ mọ ọmọ tí mò ń sọ, tó bá fẹ́ mọ Bílíkì alágolo lábẹ́ tó bá fẹ́ mọ̀. Gbogbo ọ̀nà òde kọ́ wá jẹ́ kí n tẹ̀yìn méjèèjì rẹ̀ báyìí kí wọ́n á mọ̀ ṣe tẹ́fọ̀ bàtà ọmọ pé Bílíkì tó bá gbọ́ tí Bílíkì bá ń dún. Ṣé ẹ forí gbálẹ̀? Èmi àti ká wọlé. Bọ̀dá àmùdá ẹ lọ bá lè bí n kẹtẹ bí kò sí wàhálà ẹ mọ lọ.
Obi. Wọ́n pè é. Kofoshi. Ìyá bọ̀dá àmùdá àti bàbá àmùdá tí wọ́n ti fi abẹ́ gbóná ti ṣe kékeré. Bọ̀dá àmùdá yẹn ti padà bàjẹ́ o. Kò sí wàhálà o. Tó bá wù ìkẹ́ bọ́rọ̀ lé ayé yín já. Mo ti ṣe tèmi. Mopelola abirú ọmọ ọ̀sán lẹ́nu wo wá lélẹ̀ bá ìtorí Ọlọ́run sáwà ni Mopelola kéré ni àbódàgbà láti rán lélùbọ̀ bá ìtorí Ọlọ́run látìgbà tó ti lọ tó ti jáde nínú ilé omi àmàlà ló ti fẹ́ gbẹ tán lórí iná ẹ̀ Ọlọ́run máa ṣàánú mi abirú àgbákò ọmọ wo wà nílé báyìí. Mopelola kí ni gbogbo tara ẹ̀ ṣé kìí ṣe èlùbọ́ tí mo ní ọlọ́ra wa lọ bù sí gbogbo ara báyìí. Èlùbọ́ tí mo rán ọ̀dà dá mi náà jàre. Sẹ́ẹ̀rì ìgbà tí mò ń bọ̀ ìwà mọ̀pọ̀ ti gbé kótó sójú ọ̀nà mo sì wá já sínú kẹ́sì wa mọ́wọ́ mo dùn rúbọ̀ ọ̀hún mo dùn àmọ́ mo wá wò pé tí èmi ò bá fi ṣubú kí n forí gbálẹ̀ kí lùbọ̀ kúkú fẹ̀ kan ṣòfò ọmọ kúkú lè mi lùbọ́ kò sígbà tí a lè ra ìlùbọ́ mi. Mopelola má wulẹ̀ sọ̀rọ̀ jù sórí kó o forí gbálẹ̀ ó sàn ju bó ṣe wálé tó gbé lùbọ̀ wálé lọ. Bẹ́ẹ̀ ni ó níbi tí wọ́n máa ń gbà wọ́n tí wọ́n bá forí gbálẹ̀ lọ omi àmàlà ilé ìtawà gbé kaná tí wọ́n bá gbé lùbọ̀ wálé àwo lè ru àmàlà á lè jẹun á lè yó ìwọ tó bá sì forí gbálẹ̀ á lè gbé ọ lọ bí tí wọ́n máa ń gbé àwọn tí wọ́n bá forí gbálẹ̀ lọ. Odidi ọmọ ìforí gbálẹ̀. Mopelola so mọ̀ pé o tún ti dá wàhálà lẹ́nu ilé kí bàbá rẹ̀ ó tó jáde ó ti mọ̀ pé òun ó jẹ àmàlà àti gbẹ̀gì nínú ilé lálẹ́. Mopelola kò sọ ọmọ lára ẹ̀ Mopelola. Ẹ gbà mí kí ni ìṣẹ̀lẹ̀ irú àpẹẹrẹ wo rè irú àpẹẹrẹ wo lè yí o. Ẹ gbà mí o ọ̀sán ọlọ́mọ wẹ́wẹ́ dákun alágbálúgbó omi rèé dákun dábọ̀ fi yèdè nú inú bíbí wọn fi sẹ́ẹ̀mí ràn ẹ̀dọ̀ funfun wọn bí ọlọ́wọ́ orí adẹ́tù àbíwá pẹ̀lẹ́ mọ́ fọ̀rọ̀ mi lọ dákun tá ń dé gbogbo èyí wò ẹ gbà mí ẹ wá alágbálúgbó omi orí mi o. How are you? Excuse me, sir. Excuse me, sir. Sir. Kí ló ṣe yín? Okay, sir. Yeah, how are you? Mo gbọ́. Sir, taste yeah. Something like that, sir. Ẹ fail test me. Yes, sir. How are you? Ẹ fail test me. Yes, sir. So kí lẹ fẹ́ kí n ṣe? Sir, Ẹ̀yin méjì ẹ kì í ṣọ̀rẹ́ mo pé ni. ọ̀rẹ́ ni sir. Can you imagine? Mo pé tó jẹ́ pé òun ló stubborn jù nínú class yẹn, ó ń pass dáadáa. Gbogbo assignments tí mo fún pátá ó pass ẹ̀. Ẹ̀yin tún fail assignment ẹ̀ torí mo rántí. Ẹ tún fail test náà. Good afternoon, sir. How are you? Fine, sir. Ẹ tún fail test náà. Look, ẹ padà lọ bá mo pé yẹn. Ẹni kó kọ́ yín, you know. Wọ́n ní show me your friend and I will tell you who you are. So tí mo pé bá mọ̀wé ẹ jẹ́ kó transfer ìmọ̀ yẹn kó transfer tọ́pọ̀lọ́ yín bá ti dọ́ta at your age bẹ́ẹ̀ ṣe dàgbà tó yìí ẹ̀ ń fail. Àwọn ẹgbẹ́ yín wọ́n ti wá lé ọkọ wọ́n ní ránun. Sir, please, ẹjọ́ torí Ọlọ́run maybe ẹ wo tọ́lọ́run mọ́ wa lára sir. Kí n ro tọ́lọ́run kí n bá yín yí mark. Ẹ kàn assist me. You're stupid. Ìyá òòṣà kí ló dé tójú rẹ kọrẹ lọ́wọ́ mo ní kí ló ṣe ọ́ kí ló ṣẹlẹ̀. Baálé ọkọ ìlú àwọn kan ti wọnú ilé òòṣà wọ́n ti gbé òòṣà ọlọ́mọ wẹ́wẹ́ lọ o. Ṣàǹgbá fọ́. Ṣàǹgbá ò tí ì fọ́ ẹ wo ọkọ ìlú ẹ jẹ́ tètè jẹ́ àwọn awọ́rọ̀kọ̀ ká fi ṣàdá bẹ́ẹ̀ rán ni sí gbogbo àwọn ọ̀tọ̀kùlú ìlú ni o bẹ́ẹ̀ sì kéde kí gbogbo ìlú ó péjọ ní o gbogbo bíkíbi tó òòṣà ọlọ́mọ wẹ́wẹ́ bá wọlé sí kí wọ́n rí ní o ká wá rí láwárí tóbìnrin wà nǹkan ọbẹ̀ kó tó di ọjọ́ 21 lónìí èyí 21 days tá a bá kọ̀ tá a rí òòṣà ọlọ́mọ wẹ́wẹ́ láàrin 21 days ọkọ ìlú
adìẹ bá lókun ara ò ní ro okùn kò ní ro adìẹ ẹ wo ohun burúkú ọmọ já lóhun burúkú ohun gùdùgbẹ́ ọmọ já lóhun gùdùgbẹ́ ẹ̀gún òṣùṣù ọmọ ṣubúlu ẹ̀gún ògbàgbọ́ burúkú ọmọ ṣubúlu ra wọn òṣọ ọlọ́mọ wẹ́wẹ́ àtàrí àjànàkú ni kì í ṣẹrù ọmọdé ó lè tó gbé kàkà kí èmi ò tiẹ̀ mọ ibi tí ó ti fún ẹjẹ́ wa rí ni o. Mopelola Kofoshi Oh guy, you know say I no dey go camp. Ó mọ̀ pé mi kì í gọrú iṣẹ́ yìí. Mo bá ò lè fuck up. Wọ́n náà ti gbọ́ wọlé fíríjì ni wá gbé kinní yẹn fún rẹ̀. Bọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé torí fóònù mi tó kú ni. Hello. Dúnà. Gẹ̀ yìí. Ọmọ bébí yẹn. Baby alpha. Báwo ni? Ṣé wàá okay? Jọ má bínú ó ní lady kan tó wà ọ̀tọ̀ mi tra sọ ni pé ó ní gẹ kan tó wà ládùúgbò yìí Adémọ́kẹ́ máa mọ́ra yín Bídèmí lórúkọ ẹ̀ so àwọn tó lè bá wa get ó lè bá wa pè jáde ó get ẹ̀. Bídèmí. Ya. Ọmọ bàbá sójà. Mi ò wá mọ̀ bí ọmọ bàbá sójà wọ́n ṣàládùúgbò yìí ló ń gbé. Ọ̀rẹ́ mi dìbò mọ́. Mo sọ fún ẹ mo ní ọ̀rẹ́ ni wọ́n náà I tell you bro. Kí ló ṣẹlẹ̀? Ànẹ́bà mo kàn fẹ́ kó bá mi pè jáde kó sọ fún pé mo wà ń ta pé mo fẹ́ rí. Ó get ẹ̀. Ìgbọ́ kẹtẹ sọ. Àní kó bá mi pè jáde kó ní mo wà ń ta pé mo fẹ́ rí. Ó tán ṣé mọ̀ pé ẹ̀ ní làákàyè ọ̀rọ̀ yín dàbí kémi wọlé kú lọ kí n parun jáde àbí kẹtẹ́ ń ṣe aláti sọ̀fẹ́ nìyẹn torí awítọ́nìsì ẹ pè mí fine girl ẹ rán mi ń ṣe ẹdẹ tòrútòrú báyìí o pẹ̀lú ògbó ọlọ́wọ́n pè ń fine boy ìránṣẹ́ ẹkú bẹ́ẹ̀ ṣe wáyé ṣé ẹ̀jẹ̀ rẹ́ni tẹ́ ṣe irun kúkú bí wọ̀fà jọra tẹ̀ dàbí sálámọ̀ yìí ẹ̀ ní làákàyè ẹ dákẹ́ bá wọn agbẹ̀wọ̀ yín agbẹ̀mí ẹ lè ní torí tó bá yẹ pé ní ẹni làákàyè ni kò yẹ kẹ́ mọ owóbìnrin kiri àdúgbò ní ìsìn o. Kò ní sùúrù náà. Mo ti gbọ́ mi sùúrù. Olópè èwo ń tè pé amúnijámu ni kò kàn bá wa pèèyàn síta kó la fẹ́ rí bẹ̀rẹ̀ sí ní bu alátàárọ̀ which one na. Ẹjọ́ òun bá ojú lórúkọ kò ní jẹ́ kí n máa gbọ́rù nonsense lárùn fún ti. Guy. Very early morning sórí kò tó jẹ́ kí n máa gbọ́. Sẹ́rẹ́ ra bú mi ni kò sí wàhálà. Ṣé tí kúkúrú yóò bá tiẹ̀ wá gbẹ́sí kò yẹ kẹ́yìn tẹ̀ dàgbà báyìí. Kò yẹ Guy come settle the matter now. Wọ́n ti mú nǹkan ayé wọ́n ti bàjẹ́. Why you dey do like this now? Bro, guy come now. Why you dey do like this now? Àmọ́dún ọdún ọpẹ́ ẹsẹ̀ apẹ́lẹ́ o ire ọdún èwe wa lámì ṣe o.